ìjà ẹkùn security alert kòkòkò ló ń le. Ìjà ẹkùn security alert kòkòkò ló ń le. A kí ọlọ́run ọba akọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tí ọlá rẹ̀ ga jùlọ. A kí ọ ààrẹ ń bẹ ọlọ́run ọba o. Lẹ́yìn ọlọ́run, a kí gbogbo àwọn lọ́balọ́ba níjòyè káàkiri gbogbo àgbáláyé, káàkiri ilẹ̀ Yorùbá pátápátá. Bẹ́ẹ̀ náà sì ni a kí gbogbo àwa tí a jẹ́ board of trustee fún ìjà ẹkùn security alert. Gbogbo àwọn ọmọ Yorùbá tá a dúró pé ìyà ò gbọ́dọ̀ jẹ ọmọ Yorùbá. Gbogbo àwọn ọmọ Yorùbá tí a faratì, tí a ti farasin pé àwa náà fẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá fún ìjà ẹkùn security alert. Mo mọ̀ kí wá pé a kú dédé àsìkò yìí níbi tí ẹnì kọ̀ọ̀kan wá wà. Gbogbo wa tá wà lókè òkun, mo kí wa. Gbogbo wa tá wà nílé, mo kí wa. Mo kí gbogbo board of trustee láti president, secretary tó fi dárí gbogbo ìgbìmọ̀ ìjà ẹkùn lápapọ̀. Mo kí yín pé àwọn alálẹ̀ Yorùbá wá dúró tì níbi tẹwà ẹ̀ sì kó eré oko délé láṣẹ Ọlọ́run. Mo kí wa bí a ṣe ń wọlé sí orí ètò yìí. Màá dẹ̀ bẹ̀ wá, màá rọ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run ọba pé prógrámù yìí a fẹ́ kí a bá wa share rẹ̀ kó go viral dáadáa. A fẹ́ ká bá wa share prógrámù yìí kó go viral dáadáa torí pé a fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ojú rí. Lóòótọ́ a mọ̀ pé ẹ̀yin èèyàn wa ẹ̀ máa bá wa share rẹ̀, bọ̀tí a tó fẹ́ kẹ́ bá wa share rẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ kí àwọn èèyàn wa kí wọ́n lè gbọ́ mẹ́sẹ̀gì tí a wá pass. A fẹ́ kí gbogbo èèyàn gbọ́, a fẹ́ kí wọ́n gbọ́. Tẹ́ bá ti wọlé, ẹ máa bá wa like, ẹ máa bá wa love, ẹ máa bá wa share rẹ̀ torí pé a fẹ́ sí àwọn àlàyé, a dẹ̀ fẹ́ yànnàná àwọn nǹkan kan fúnra wa lórí ìjà ẹkùn. Ẹ rí pé àkọlé tí ó wà lórí fọ́nrán yìí ni pé àlàyé lórí ìjà ẹkùn security alert. Bẹ́ẹ̀ ni a fẹ́ ṣe àlàyé àwọn nǹkan kan fún wa. A fẹ́ kó yé gbogbo àwa tí a ń follow wa lórí péjì àti àwa táwọn ṣẹ̀ mọ́ pàdé ìjà ẹkùn fún ìgbà àkọ́kọ́ torí pé láti bí ìjẹta oríṣiríṣi kọ́ òní a ti gbà. In fact kò sí ká bá sọ pé a fẹ́ ṣe prógrámù gan, kọlù yẹn ń kọlu ra wọn tó jẹ́ pé prógrámù yẹn à lè rí sí wọn tí tá a bá sọ pé ó yá pa fóònù àbí a kó dodo fóònù yẹn sí sẹ́gbẹ̀ẹ́ kan. Ìfòdò bá a ṣe ń ṣe prógrámù yìí, àwọn láì tá a mọ̀ pé wọ́n lè máa pè sí àwọn akó sí ẹ̀gbẹ́ kan láti lè rí prógrámù yìí ṣe ni. Kí ni a fẹ́ ṣàlàyé fún wa? À ń gba kọ́ lóríṣiríṣi lórí ìjà ẹkùn wípé ìjà ẹkùn o, báwo ló ṣe jẹ́ o, a tó gbọ́ ìwé o, báwo ló ṣe Sunday Igboho ní ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o, ní àwọn ilé táwọn gbé kalẹ̀ o, àwọn ògbówó fọ́ọ̀mù o, ọ̀fẹ́ ní fọ́ọ̀mù o. Bẹ́ẹ̀ ni ìjà ẹkùn ó yàtọ̀ sí ìrù ẹkùn. Ìjà ẹkùn ó yàtọ̀ sí ìrù ẹkùn. Ìjà ẹkùn àwọn tí mo lè sọ wípé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá kan wọ́n wà ní abẹ́ bàbá wa olóyè ni wọ́n sowọ́ papọ̀ tí wọ́n rẹ́gísítà ìjà ẹkùn security alert. Torí pé security ìjà ẹkùn yìí ó ti wà ní abẹ́ bàbá wa olóyè láti bí ọdún mélòó kan díẹ̀ sẹ́yìn kó tó di pé Ọlọ́run ní kí rẹ́gísítà ẹ̀ kó wá successful kó jáde. Àmọ́ bí àti bàbá wa olóyè Májàsọ́lá táwọn náà dé, àwọn náà rẹ́gísítà ìrù ẹkùn ní ọ̀dà títí wọn toró ń dá confusion kalẹ̀. Bàbá wa Sunday olóyè Igboho àwọn ni wọ́n rẹ́gísítà ìjà ẹkùn fúnra lára wọn. But ìrù ẹkùn àwọn ọmọ Yorùbá tí wọ́n wà lókè òkun, tí wọ́n wà ní ẹ̀yìn bàbá wa olóyè Májàsọ́lá, àwọn ni wọ́n rẹ́gísítà ìjà ẹkùn security alert láti lè fi dáàbò bo ilé àti dúkìá àti ẹ̀mí ọmọ ilẹ̀ Oòduà.
ẹ rí i pé ìyàtọ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ dáadáa. Ìjẹ́kù security alert àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní abẹ́ bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ àwọn ni wọ́n rẹ́dísítà ìbùkún tí sàtífíkẹ́tì ẹ̀ tó sì jáde. Sẹ́nì kankan mọ́ tiẹ̀ kò ní lásìkò ẹjọ́ ẹ má pè mí bó ti lọ́ máa kọ àrùn WhatsApp call so ẹjọ́ ẹ má ti pè lọ́wọ́ tá a wáyé ẹ jẹ́ ká ṣàlàyé fún gbogbo yìí. Àwọn ni wọ́n rẹ́dísítà Ìjẹ́kù tí Ìjẹ́kù dẹ̀ ti ń ṣiṣẹ́. Ẹ rí i pé mo gbé àwọn fídíò kan àwọn fọ́tò kan sí orí fọ́nrán yìí. Ẹ rí bí fọ́nrán ibi tá a ti ṣe training ẹ dẹ̀ rí àwòrán ibi tá a ti wà lọ́dọ̀ àwọn lọ́balọ́ba wa torí pé Ìjẹ́kù security alert à ń tọ̀ gbogbo ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba pàápàá jùlọ gbogbo àwọn tí a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ àwọn agbésùmọ̀mí ó ti ń wáyé. Àmọ́ bí bàbá wa bí Ọlọ́run ṣe ṣe tí wọ́n rí approval Ìjẹ́kù security alert sí gbogbo wa tá a ti bẹ̀ lọ́hùn fún pé kó jáde because àwa tá a wà ní Ìjẹ́kù náà lájọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá wa ní Ìjẹ́kù. Ẹgbẹ́ pọ̀ ní abẹ́ bàbá wa olóyè tí wọ́n darapọ̀ ẹgbẹ́ pọ̀ lábẹ́ wọn tí wọ́n darapọ̀ sínú Ìjẹ́kù. Àmọ́ díùtù pé orúkọ Ìjẹ́kù àti Ìjẹ́kù ó fẹ́ papọ̀ ìjà àti ìrù ẹ rí i pé orúkọ yẹn ó fẹ́ papọ̀ gan ó papọ̀ gan so ìyẹn ló fẹ́ dá kọ́ọ̀fíṣẹ̀ sílẹ̀ no Ìjẹ́kù ọ̀tọ̀ Ìjẹ́kù ọ̀tọ̀ bàbá wa Mọ́jàsọ́lá gangan náà rẹ́dísítà Ìjẹ́kù fúnra lára wọn bọ́ Ìjẹ́kù ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n wà ní òkè òkun àwọn ni wọ́n rẹ́dísítà Ìjẹ́kù láti lè fi dáàbò bo ilẹ̀ Oòduà tó sì jẹ́ pé gbogbo ẹni tó bá wà nínú Ìjẹ́kù abẹ́ bàbá olóyè náà ló wà. Gbogbo ẹni tó wà ní Ìjẹ́kù tó bá gba Ìjẹ́kù wọlé gbogbo wọn ọ̀dọ̀ bàbá wa náà là ń kó wọn lọ. Mo kàn lè lò pé kí n sọ pé bóyá bíi kí n sọ pé ìgbà téèyàn fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú débi tó ń lọ ó ní Ìjẹ́kù jẹ́ shortcut láti lè dé inú Ìjẹ́kù. Gbogbo àwọn tí wọ́n ti ṣe training tẹ́tí gbogbo wọn náà ló ti wà rẹ́dísítà tó ti wà nínú sísítẹ́ẹ̀mù Ìjẹ́kù tó jẹ́ pé gbogbo wọn náà ló máa bá bàbá wa olóyè tí wọ́n máa bá wa ṣiṣẹ́. Ẹ rí i pé nígbà tí a lọ sáwọn operation kan so àwọn èèyàn gbé fọ́nrán yẹn dáadáa pé tó bàbá wa olóyè ti bẹ̀rẹ̀ iṣẹ́ o Ìjẹ́kù ti bẹ̀rẹ̀ iṣẹ́ Ìjẹ́kù ti bẹ̀rẹ̀ iṣẹ́ o Ìjẹ́kù àpúfù ẹ ti jáde láti ọ̀dọ̀ bàbá wa olóyè àmọ́ fídíò tẹ́ ẹ rí yẹn Ìjẹ́kù ni tó sì jẹ́ pé gbogbo ní tá a bá fẹ́ ṣe abẹ́ bàbá wa Mọ́jàsọ́lá òun náà ni ó wà á fẹ́ kí orúkọ yẹn kó confuse wa. Ìjẹ́kù ó ń ṣiṣẹ́ lọ Ìjẹ́kù ò dúró. Then nínú Ìjẹ́kù security alert à ń gba owó fọ́ọ̀mù nínú Ìjẹ́kù security alert àwa ń gba owó fọ́ọ̀mù lísì tá a dẹ̀ fi ń gba owó fọ́ọ̀mù ó lélẹ́yìí. Ìjẹ́kù security alert a ní ètò fún àwọn èèyàn tí ó bá fẹ́ ṣiṣẹ́ torí inú fáìdèsì wa rí pé bí wọ́n ṣe ń kidnap àwọn olówó wa àwọn ọlọ́rọ̀ wa àwọn ọba wa bí wọ́n ṣe ń ṣe ìjàmbá fún wọn a rí pé àwọn ará bíbá ni wọ́n fi ń ṣọ́lé tí wọ́n fi ń ṣọ́ dúkìá wọn. Ìjẹ́kù security alert wá dúró pé gbogbo àwọn tí wọ́n ń ṣọ́ àwọn èèyàn wa yìí a fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ wọn kọ́mọ Yorùbá ó wà ń bẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a ní Yorùbá nìkan là ń gbà aláǹfààní láti ọpẹ́rẹ́tì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà but mission wa ni pé ilẹ̀ Yorùbá àti gbẹ ẹ̀yà kankan wọlé yàtọ̀ sí ẹ̀yà Yorùbá. So fún gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ àǹfààní wà fún láti gba Ìjẹ́kù wọlé kó o ṣiṣẹ́ kó dẹ̀ máa gbowó oṣù rẹ̀ ń bẹ̀ bóyá àfẹ́ sí company kan ní o àbí ọ̀hún sọ́rí kan bẹ̀ ni àǹfààní wà fún ẹ nínú Ìjẹ́kù tí wàá gba sálárì ẹ̀ bẹ̀. Àǹfààní dẹ̀ tún wà láti ọpẹ́rẹ́tì láti lé àwọn karambani
wọ̀dó orí tí bàbá wa bá ti ló yá ó ti yá náà nìyẹn. tí bàbá Májàsọ́lá bá ti ní ní alẹ́ báyìí ó yá o gbogbo wa a tẹ̀lé wọn nìyẹn torí pé ibi tẹ́ bá ń lọ òun náà là ń lọ o. àwọn tó ń ṣiṣẹ́ yìí àǹfààní wà fún wọn láti máa gba sálárì níbi tá a bá fi wọ́n sí lélẹ̀ tó wà tó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ní tí ó sì ní báyọ̀báyọ̀ nínú tó sì jẹ́ pé àwọn tó ń bá wa ṣiṣẹ́ ọkàn wọn ń balẹ̀ inú wọn sì ń dùn tán ti gba fọ́ọ̀mù tán ti rẹ́dísítà tán ti ṣe training tán ti wà ń bíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so ọkàn wọn balẹ̀ because wọ́n gba owó tó tẹ́ wọn lọ́rùn táwọn náà dẹ̀ rí pé okay everything will change fún wọn. tó bá dẹ̀ jẹ́ pé àwa tá à ń lọ sóko náà ni nígbà tí àǹfààní ìyẹn náà bá tún yọ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé lé bàbá wa Májàsọ́lá lọ́wọ́ tí àǹfààní yẹn náà bá tó yọ látòkè pé tó àwa tá à ń lọ sóko yìí o pé kíní o gbogbo wa náà ló tún máa kárí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá darapọ̀ mọ́ wa láti ara ìfẹ́ bàbá wa Májàsọ́lá ẹlòmíì ti ẹ pè mí hello Ìgbòho sà Ìgbòho kọ́ lẹ̀ ń bá sọ̀rọ̀ o àwọn ọmọ lẹ́yìn Ìgbòho o lẹ̀ ń bá sọ̀rọ̀ o so à ń ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ ká wá fún gbogbo àwa tí à ń pè because kọ́ yẹn pọ̀ gan pé ẹjọ́ o a fẹ́ ṣe báyìí o àwọn àndú báyìí o a fẹ́ ṣe báyìí o so a wá láti lè wá ṣàlàyé fún wa pé ìjà ẹkùn ó dá dúró lọ́tọ̀ ìrù ẹkùn ó dá dúró lọ́tọ̀ ìjà ẹkùn àwọn ọmọ Yorùbá tí wò fẹ́ kí yà á jẹ ìran Yorùbá wò kú sí Nàìjíríà òkè òkun náà wà pọ̀ tó gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ lé náà fi pawọ́ pọ̀ tí wọ́n fi rẹ́dísítà ìjà ẹkùn security alert àwọn gbogbo àwọn tá à ń sọ yìí abẹ́ bàbá wa olóyè Sunday Igboho ni wọ́n ti jáde àmọ́ ìrù ẹkùn fúnra bàbá wa olóyè Májàsọ́lá àwọn ni wọ́n rẹ́dísítà ìrù ẹkùn fúnra lára wọn tí wọ́n sì gbé síwájú bàbá wa Bọ́lá Ahmed Tinubu láti lè fi operate láti lè fi lé gbogbo àwọn karambani àwọn agbésùnmọ̀mí tí wò jẹ́ ká sùn tó jẹ́ pé lọ́sàn-án lóru ni wò jẹ́ kọ́kàn wa ó balẹ̀ láti lè fi lé wọn sí inú odó gbogbo àtàbáwá tí wàá gba ìjà ẹkùn wọlé gbogbo wa abẹ́ bàbá wa náà làwà torí pé bàbá wa náà là ń bá ṣiṣẹ́ ní gbogbo ọjọ́ gbogbo bàbá ni bàbá ń jẹ́ ní gbogbo ìgbà gbogbo bàbá ni bàbá ń jẹ́ kìí ṣe pé agbélé kalẹ̀ láti fi kanta bàbá olóyè Májàsọ́lá rárá o ìjẹkùn ó ti wà registered láti January/February 2025 kódà àti gba ọ́fíìsì láti láti yí ẹ̀yẹn láti gba ọ́fíìsì bọ̀ kò kí ṣe gbogbo àwọn nǹkan yẹn la lè mọ́ kó wá sórí ayélujára tó ló kálukú ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ bó ṣe wù ló jẹ́ ká máa ṣàlàyé gbogbo eléyìí ẹ̀ kálukú ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ bó ṣe wù but kò rí bẹ́ẹ̀ o ìfẹ́ ní gbogbo wa fi ṣe ojú kan báyìí la wà o abẹ́ bàbá wa Májàsọ́lá la wà o but ìjà ẹkùn ó ọpẹ́rẹ́tì lọ tí ò dúró bẹ́ẹ̀ sì làwọn tó ń ṣiṣẹ́ lọ́ndà ìjà ẹkùn tí wọ́n ń gba owó wọn àwọn náà wò dúró tán ṣiṣẹ́ wọn lọ torí pé ìjẹkùn security alert òun náà ti wà registered láti ọdún tó kọjá tá a sì ti gba dọ́kúmẹ́ǹtì wa sọ́wọ́ tá a dẹ̀ ní legal adviser wa tí gbogbo àmọ̀ sí lọ́ọ̀yà tá a ní ibùdó gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì tó yẹ ká ní láti lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí security láàrin dájú pé a gbà ká tó tiẹ̀ tó nígbà tá a gbára bọ̀ tẹ́gẹ́lá tó mọ̀ pé iṣẹ́ security tẹ́ yóò bá dáàbò bò lú in fact ìnáwó kékeré kọ́ a máa dúpẹ́ fọlọ́run lónìí pé ọlọ́run jẹ́ kí èròǹgbà wa tá a fi gbé kalẹ̀ kó wá sí ìmúṣẹ kíṣẹ́ yẹn ó sì máa tẹ̀síwájú a dúpẹ́ fọlọ́run pé èròǹgbà wa tá a fi gbé kalẹ̀ ọlọ́run jẹ́ kó wá múṣẹ kó wá sí múṣẹ iṣẹ́ yẹn sì ń tẹ̀síwájú so gbogbo àwọn tá a bá fẹ́ darapọ̀ mọ́ ìjà ẹkùn àǹfààní wà fún wa láti darapọ̀ mọ́ ìjà ẹkùn àwa ń gba owó fọ́ọ̀mù nínú ìjà ẹkùn owó fọ́ọ̀mù tá a ṣe ń gbà òun náà lẹ́yìn ká fi ṣe tírénì tá a ṣe yìí o
a ní ọ́fíìsì, à ń sanwó ọ́fíìsì àti ẹ̀kọ́ ọ́fíìsì fúnra lára wa, à ń sanwó ọ́fíìsì every year. àwọn ìrìn àjò tẹ́ẹ̀rí tá à ń rìn káàkiri yẹn kìí ṣe owó fọ́ọ̀mù tá à ń gbà láfẹ́ ló ká gbogbo ẹ̀. àwọn tí wọ́n ń gbé kinní kalẹ̀ àwọn náà wo dúró wo rẹpẹtì, wọ́n sì ṣe kinní, wọ́n sì tún contribute pé báwo làbólẹ̀ Yorùbá ti fẹ́ dúró, báwo làbólẹ̀ Yorùbá ti fẹ́ dúró, báwo làbólẹ̀ Yorùbá ti fẹ́ dúró. ìdí tá a fi sọ fún gbogbo ara wa ni pé kẹjá wa náà ò darapọ̀, torí pé a lè pínra wa sọ́nà mẹ́wàá. ẹ pé gbogbo àwọn máa ń sọ lórí ètò, a lè pínra wa sí ọ̀nà mẹ́wàá. àwọn tá a bá wà ní Ondo, bá a ti wà lóòndó tó jẹ́ national headquarter fún ìjà Ekun security alert báyìí, so àtún lè wà ní Èkó by the same time, tàbí àwọn abúlé wa yẹn àtún lè wà ní the same time. so àwọn táwọn náà bá dìde láti darapọ̀ mọ́ wa láti lè jọ ṣiṣẹ́ ìlú, kájọ fọ̀lú mọ́ni ìfọwọ́sowọ́pọ̀ báyìí náà la lè fi ṣe lágbára Ọlọ́run sì bá wa ṣe. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti kọ́mẹ̀ntì, kódà àwọn kan jẹ́ sọ pé ìjẹkùn scam ní kíní kan ó yẹ ká ti jáde, kọ́ọ̀lù ló pọ̀ tí ò jẹ́ ká ti jáde láti wá sọ̀rọ̀ lé lórí. ìjẹkùn kì í ṣe scam, ó wà registered. ìjẹkùn security alert ó wà registered. even though àwọn proof kan wà kí mo kọ́kọ́ fẹ́ gbé sínú fídíò but mo wò pé kò yẹ kí n gbé síbẹ̀, mi ò jẹ́ kí n gbé síbẹ̀. so tí gbogbo ata máa fi rí pé ìjẹkùn security alert ó wà registered láti operate, ìjọba fún ní àṣẹ. àmọ́ ìjẹkùn ó yàtọ̀ sí ìrù ẹkùn o. abẹ́ bàbá wa Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, àwọn náà ní ìrù ẹkùn, àwọn ni wọ́n register rẹ̀ fúnra lára wọn. ọmọ wọn làwa jẹ́, under wọn làwa wà, abẹ́ wọn làwa wà láti bí ọdún bíi 6 sẹ́yìn, tàbí kí n sọ pé jù bẹ́ẹ̀ lọ. bọ̀ kò kí ṣe gbogbo ọ̀rọ̀ la lè máa sọ lórí afẹ́fẹ́. a máa gbọ́dọ̀ jẹ́ kí àwọn àlàyé tó bá yẹ kó yé wa. gbogbo wa tá bá wá sí ìjà Ekun tá a ti rẹ́dísítà wa wọlé, tí bàbá wa bá ti ní ó yá o, iṣẹ́ ti bẹ̀rẹ̀ o, gbogbo wa náà là ń kó lọ bá bàbá. ó ní fọ́tò gbà tẹ́ ẹ rí tó wà lórí péjì wa yẹn, tẹ́ rí wa pẹ̀lú bàbá pẹ̀lú bánà àti sàtífíkẹ́ẹ̀tì wa. ìgbà tí bàbá dé ọ̀ndà wọn la wà, gbogbo mi ṣe ń lọ òṣèlè tẹ́ tí wọ́n di sí. ìgbà tí wọ́n dẹ̀ dé tí gbogbo oríṣiríṣi ẹgbẹ́ ló ń lọ kí wọn, tẹ́lẹ̀ ń gbé sàtífíkẹ́ẹ̀tì wọn lọ. so ìjà Ekun náà fi lọ lálọ́ gbé sàtífíkẹ́ẹ̀tì wa lébà pẹ́tò nítorí ẹni ká mọ̀ ṣe tá a dẹ̀ ti rẹ́dísítà rẹ̀. bàbá ọ̀ndà yín ló wà, ẹ̀yin náà lẹ́ni o, sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ rèé o. gbogbo ẹ̀ náà ló wà lórí péjì tí gbogbo wa tá a máa rí bẹ̀. so kò jẹ́ bí àrùn yẹn ṣe jẹ́. so gbogbo àwọn ẹgbẹ́ tá a máa wá bàbá wa ṣiṣẹ́ á pọ̀, gbogbo oríṣiríṣi ẹgbẹ́ tó ń bẹ ńlẹ̀ Yorùbá ni, kì í ṣe ìjà Ekun nìkan. àwọn ẹgbẹ́ mi, àwọn Àgbẹ̀kọ̀yà àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni, àwọn OPC tó bá nífẹ̀ẹ́ bàbá àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú wọn ni. so gbogbo ẹgbẹ́, àwọn akíkanjú àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni, ìfẹ́lódùn security àjọ máa ṣiṣẹ́ pẹ̀lú bàbá ni. so gbogbo wa pátá la wà ní under bàbá. so kò kí ṣe ìjà Ekun nìkan, ní pé ìjà Ekun àti ìrù ẹkùn yẹn ó fẹ́ papọ̀, ó ní ó jẹ́ kó rí bẹ́ẹ̀. so fún àǹfààní àwa tí kíní yẹn ń dàrú mọ́ lójú, so àlàyé nìyẹn. ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ ní abẹ́ bàbá wa olóyè Mọ́jàsọ́lá tó wà lókè òkun, àwọn ni wọ́n rẹ́dísítà ìjà Ekun. ifúdò ká sọ pé ìrù ẹkùn ló ti kọ́kọ́ jáde lọ́dọ̀ bàbá wa, ìgbà tó fẹ́ rẹ́dísítà ó ṣeé ṣe kó má jẹ́ pé ìjà Ekun ni ó bá jáde mọ́. àmọ́ ìjà Ekun ti rẹ́dísítà rẹ̀ ti síwájú ìrù ẹkùn. so by the time tí àwa bẹ̀rẹ̀ ṣẹ́ sí, òun náà ni tí bàbá wa náà dé sí. so ètò fẹ́ jẹ́ kó papọ̀ mọ́ra wọn nìyẹn. but gbogbo ẹ̀ jùlọ gbogbo wa tá a bá wọlé sí ìjà Ekun, so gbogbo wa náà la máa bá bàbá wa olóyè Mọ́jàsọ́lá ṣiṣẹ́. àmọ́ àwa ń gba owó fọ́ọ̀mù
ní inú ìjẹ́ Ekun fún maintenance, a máa ṣe training, a máa ṣe gbá, a máa ṣàwo. So àwa ń gba owó fọ́ọ̀mù wa is 5,000 naira. Owó fọ́ọ̀mù wa is 5,000 naira. So à ń gba owó fọ́ọ̀mù báyìí 10,000 naira ní tẹ́lẹ̀, kò torí pé gbogbo èèyàn náà ló sọ pé ókè o kí ni àbílù ṣe rí o, afẹ́jọ jà fóònù ni o, afẹ́jọ mójútó ìlú ni o, làwọn ìgbìmọ̀ tá a pè ní board of trustee tí wọ́n rẹ́gísítà ìjẹ́ Ekun náà wá ní tò àwọn tí àwọn náà kúkú dáwọ́ ẹ̀ kò sú àwọn. So fún àbòlí ojú àárẹ̀ ni ókè etí wọ́n ní téèyàn bá fowó ròyìn ó yẹ kó kọ́yàn lójú àgbò lẹ́yìn àgbàlagbà ṣé wọ́n sọ ọ̀nà tó ní ókè o ẹja fi 5,000 naira ká fi lè mọ rírì nǹkan tí a wá ṣe. So kí ọlọ́ọ̀bá láàánú kó ràn wá lọ́wọ́, ilẹ̀ Oòduà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀ lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá wa ṣíà fídíò yìí kó go viral, kó débi tó yẹ kó dé. So kí gbogbo àwọn tó bá fẹ́ pè wá kẹ́ni mọ̀ pé ìjà Ekun ò ní wọ́n ń pè sí lórí péjì yìí o. Ìjà Ekun ò ní wọ́n ń pè sí lórí péjì yìí o, kò kìí ṣe èrò Ekun o. Ìjà Ekun security alert, kòkòkò ló le. Ìjà Ekun security alert, Yorùbá land of peace and freedom. Nǹkan tí a wà fún nìyẹn o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà fídíò yìí gẹ́gẹ́ bí mo sọ, kó go viral. Gbogbo wa tá à ń pè wá tá a sọ pé Ìgbòho nọ́mbà Ìgbòho kọ́ lẹ̀ ń pè o, ṣé ẹ̀sìpẹ́ẹ̀tì kẹ́ mú nọ́mbà bàbá ẹ̀sìpẹ́ẹ̀tì kẹ́ mú nọ́mbà bàbá lórí ayélujára báwọn ẹ mú ẹ kì í ṣẹ́ran bí ọ̀rẹ́ ni ọ̀nà jí o ojúra wọn lọ o, tìjàkadì kọ́ o, nọ́mbà bàbá kọ́ lẹ̀ ń pè o, nọ́mbà àwọn ọmọ bàbá ò lẹ̀ ń pè o, nọ́mbà ìjẹ́ Ekun security alert ò lẹ̀ ń pè o, kì í ṣe ti ìlú Ekun o, kì í ṣe ti ìlú Ekun o. Mo kí gbogbo alẹ́ kan sí pé ìfẹ́ ìran wa la ní tí gbogbo wa fi ń ṣe lè, kò sẹ́ni tó gbowó sí àfilélẹ̀ àfọmọ́lẹ̀. Ìgbà míì á fìyàwó àtọmọ́lẹ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ méjì mẹ́ta wò ó rí wa lórí ọ̀rọ̀ ìlú yìí náà ni kò mọ̀ sẹ́nì kankan tó ń fún wa ní nǹkan kan bẹ́ẹ̀. Àfi ọlọ́ọ̀ba láàánú kó san wá lẹ́san lórí ẹ̀. Àwọn alálẹ̀ Yorùbá kó dúró tì wá kó san wá lẹ́san lórí ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wò pé àbọ̀ fi gba nǹkan ni àbọ̀ fi gba nǹkan, kò sí àbólẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ibùdó ibi tá a ti jẹ̀yà kínní ìdé láti ilẹ̀ ó ti yẹ ká ṣe ni, àmọ́ nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn, nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀ èèyàn no matter how kò lè fìyàn lẹ̀. Torí pé jagunjagun ó yàtọ̀ sọ́lọ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ló ń pè afẹ́jọ́yìn ààrẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti darapọ̀ mọ́ wọn gan tó jẹ́ pé tó bá di pé wọ́n rí ibi tá à ń lọ yìí tí wọ́n á mọ sásẹ́yìn dúdú àtàwọn fẹ́ darapọ̀ mọ́ra wa ẹjá rí pé àwọn tá gallant dẹ́n tó bá dẹ̀ jẹ́ pé àwọn tá fẹ́ ṣiṣẹ́ beat ni, so àyè wà láti ṣiṣẹ́ beat. Tó bá jẹ́ pé àwọn tá fẹ́ tẹ̀lé wa oko ni, ẹjá rí pé àwọn tá gallant lágbára Ọlọ́run bá láàánú yóò dúró tì wá o, ilẹ̀ Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Aṣọ eléyìí náà àtún mo wá sí ìpamọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ máa pín káàkiri, ẹ bá wa pín, ẹ bá wa débi tó yẹ kó dé. Fún gbogbo ẹ̀yin tẹ́ sì ń gbé fọ́nrán wa náà, ẹ tó bá wa gbé kẹ́ bá wa ṣàlàyé wípé tó ìjà Ekun ó yàtọ̀ sí ìlú Ekun o. Ìlú Ekun bàbá wa Mọ́jàsọ́lá olóyè Ìgbòho Òòṣà àwọn ni wọ́n rẹ́gísítà ìlú Ekun fúnra lára wọn tí wọ́n dẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu olórí oko káfàtà. Ìjà Ekun security alert, ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní abẹ́ bàbá wa àwọn ni wọ́n rẹ́gísítà rẹ̀. Ìjà Ekun sì ti jáde kó tó di pé ìlú Ekun ó jáde. Kò sí já o, kò sí ọ̀tẹ̀ o, gbogbo àdáhùn sọ pé wọ́n fẹ́ fi dára àbólẹ̀ Yorùbá ni wọ́n fi ṣe kíní, kò sí ìka tó jọ bẹ́ẹ̀ o. A máa sọ pé kíní kan dà táwọn school pé one love ìfẹ́ kan ní o, gbogbo apáta ọ̀dọ̀ bàbá wa ó la wa o. Kódà àwọn ọ̀gá wa tí wọ́n fún wa ní slogan yẹn tábà tí wo fídíò ó tó wọn rò pé yes bó ṣe rí nìyẹn, one love ìfẹ́ kan ní o. So kò sí ọ̀tọ̀ọ̀tọ̀, ẹyọ̀kan báyìí la ṣe o, ẹyọ̀kan báyìí la ṣe.
ẹyọ̀kan báyìí òun la ṣe o làwọn bàbá máa ń fi sọ pé kájọ́ kan là ń ṣe ẹ má jẹ́ ń yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má jẹ́ kí àwọn mídíà kan gbé kẹ́lẹ́ yẹ káàkiri yẹn ẹ má jẹ́ kí wọ́n tó fi da ètò ààbò ilẹ̀ Yorùbá tí Ọlọ́run ti ní kó máa bọ̀ wá láti lè fi tù wá lára kọ́mọ́ tó fi skátà rẹ̀ kọ́mọ́ fẹ́ lọ yànnàyàn ẹni tó kálukú wọ́n fẹ́ jẹ ọ̀nà ń bá káàkiri o wọ́n táwọn mídíà yẹn fẹ́ jẹ ọ̀nà ń bá káàkiri o wọ́n mọ̀ pé fọ́nrán wa tí wọ́n ń gbé wọ́n mọ iye fíwáàsì tí wọ́n ń rí lórí ẹ̀ so but àwa ọ̀rẹ́ yẹn wọ́n fi ń promote péjì wa náà ni but ká tó bá wa gbé eléyìí náà ni pé tó ìjà ẹkùn ó yàtọ̀ fún ìrú ẹkùn o gbogbo wọn tó bá fẹ́ ṣiṣẹ́ àǹfààní wà fún ọ ó sì sílẹ̀ mọ̀ bọ̀ wá sí ìjẹkùn wá ṣe fún ẹ tọ́kàn rẹ ó sì balẹ̀ lágbára Ọlọ́run ìwọ tó sì mọ̀ pé akíkanjú ni ọ́ tó lè tẹ̀lé wa wọ́kọ̀ ìwọ náà mọ̀ bọ̀ security lórílẹ̀‐èdè Nàìjíríà yìí so kò sí pé ẹnìkan ló lè ṣe gbogbo wa ní ìwọ tó wà nù yàrá ẹ tó ń fẹ́ ló ṣe yẹ ìgbà tó bá jáde ìgbà táwa náà tá a sì ń ṣe lábẹ́nú tá a ti mọ ọpẹ́rẹ́tì ní normal operate tá a sì ń ṣe lábẹ́nú tá a ti jáde síta àmọ̀kẹ́ tó ṣẹlẹ̀ àwọn sọ pé àwọn kéde kan ṣe gbá àwọn kéde kan sọ bọ̀dà táwa náà tájọ fọwọ́sowọ́pọ̀ sí gbogbo àjọ ṣiṣẹ́ àrípétò security Nàìjíríà ìfọwọ́sowọ́pọ̀ ní o àti ministry ní o àti paramilitary ní o àti police ní o àti Àgbẹ̀kọ̀yà ní o àti ìjẹkùn ní o àti ìrú ẹkùn ní o gbogbo apáta àjọ máa ṣe ni ètò ààbò ilẹ̀ Yorùbá ó dọwọ́ gbogbo wa ó dọwọ́ sí tèmi ó dọwọ́ sí tiẹ̀ ọlọ́ọ̀bá láàánú yóò ràn wá lọ́wọ́ ó tó dìgbà kan náà láti mọ pàdé lórí ìkànnì Ìjẹ̀kùn Security Alert èmi ọmọ yín náà ní Comrade Musa Ọládùà tí mo jẹ́ General Commander fún Ìjẹ̀kùn Security Alert Ìjẹ̀kùn Security Alert kòkòkò ló le ẹ má gbàgbé àjùbá wa ṣíà fọ́nrán yìí láti débi gbogbo ìjẹ̀kùn ní ẹ̀ṣin.